Orúkọ mi ni Ọdẹ́yẹmí John Wesley. Èmi ni alága fún ẹgbẹ́ ADC African Democratic Congress fún ìjọba ìbílẹ̀ Alimosho nílùú Èkó. Mo bẹ̀rẹ̀ òṣèlú mo ti bẹ̀rẹ̀ láti 2001. Àgbà tá à ń sọ̀rọ̀ coalition lénìí, coalition tó wọnú ẹgbẹ́ ADC yìí kò ń ṣe àkọ́kọ́. Irú ẹ̀ ti wáyé ní 2018 ṣùgbọ́n kò rinlẹ̀ tó eléyìí. So 2018 yẹn a wà ní movement kan CNM tí bàbá wa Ọbásanjọ́ dálẹ̀, Coalition for New Nigeria Movement. Ìyẹn la bá wọlé sí ADC gbani ADC náà fẹ́ lò fún change o àdẹ̀bá wọlé. Àyè 2018 yẹn mo ti wà nínú ẹgbẹ́ òṣèlú ADC àdẹ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ gbàtẹ́ election lọ àtúnjú kò síbẹ̀ pé ìkàkà tá a fi máa padà sẹ́yìn ká kúkú dúró síbẹ̀. Ìyàtọ̀ ńlá ló dé bá ẹgbẹ́ òṣèlú ADC torí 2018 tá a sọ yìí bẹ́ẹ̀ náà àwọn kan náà wá láti ẹgbẹ́ òṣèlú APC, àwọn kan láti ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn kankan bẹ́ẹ̀. Nígbà yẹn ojú bá ṣe wá náà ojú kára wa àmọye wa, ṣùgbọ́n sí pẹ̀lú bó ṣe wọlé lọ́tún lọ́sì ó ju ohun táwa gan lérò lọ. Orí fún ọ̀gá náà ti pè pé chairman àwọn ọlọ́pàá máa ti kún gbogbo lion field ammo tanki, àwọn ọlọ́pàá gbogbo street kọ̀ọ̀kan làwọn ọlọ́pàá wà, kí ló dé ló ṣẹlẹ̀. Onoda tó bá jẹ́ bẹ́ẹ̀ àwa náà yọjú síbẹ̀. Lóòótọ́ mi ò sí ní àrà nígbà yẹn mo travel, ṣùgbọ́n àárọ̀ Friday àwọn tó wà ní ṣàyẹ̀ tó jẹ́ committee pè mí pé ṣé mo ti gbọ́, mo ní mo ti gbọ́. Kí nìkan tó ṣẹlẹ̀ orí fóònù náà láti jọ communicate títí débi tí Gbádébọ̀ náà fi débẹ̀ tó fi sọ̀rọ̀. Gbàtọ́ débẹ̀ wọn ní commissioner of police ní kan wá síbẹ̀ wípé ibẹ̀ yẹn pé a lè ṣe meeting bẹ̀ pé ó wà in danger àbí nǹkan pé ó léwu. Ìgbọ́n tó wá ṣe lánàá pé ibi tá a náà fẹ́ lò fún meeting tá a ti sanwó ẹ̀ ibẹ̀ náà làwọn ẹgbẹ́ òṣèlú APC náà ti wá pé meeting sí láàárọ̀ ọjọ́ yẹn fún àtọ́bẹ̀ ní wọ́n fẹ́ lò bẹ̀ àti make provision fún bómi ibòmí tá a tún fẹ́ tá a fẹ́ lò tí a ti darí àwọn èèyàn wa. Owó ṣe lánàá pé wọ́n tún wá bá wa ń bẹ̀, wọ́n attack àwọn èèyàn wa, wọ́n nà wọ́n ṣe wọ́n léṣe. Eléyìí jẹ́ kò ń ṣe election pé àwọn èèyàn election àwọn ìlú àwọn tẹ́bi ń pa náà fẹ́ dìbò eléyìí. So ara ń kan àwọn èèyàn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè. Ọmọ lọ́pọ̀lọpọ̀ gbà míì ibi tí wọ́n ti ń rẹwà jẹlé léyìí lórí àwọn INEC tán wá àwọn APC á lọ fi mọ́tò gbé wọn, àwọn náà máa tún fi mọ́tò gbé wọn lọ sí collation center. Tí ọmọ ẹgbẹ́ mi bá fẹ́ darapọ̀ wá ní ẹ̀yin náà lọ gba mọ́tò tí. Ìjọba ààrẹ Senator Bọ́lá Ahmed Tinubu ohun tí a rò pé ó yẹ kí wọ́n ṣe òun kọ́ ni wọ́n ṣe. Torí gbà tí àwọn èèyàn tán dìbò pókè àwọn láfẹ́ kíní kan wọ́n á ṣe ó ṣe láàánú wípé níbi tí bàtà ti ń kan wá tẹ́lẹ̀ tí bàtà tó ti ń ojú ẹsẹ̀ tó gbà tó máa tún dé ṣe náà tún bu petrol sí ojú ẹgbẹ́ yẹn. Ṣùgbọ́n níbẹ̀ yẹn àwọn èèyàn tó wà nú ẹgbẹ́ wọn even àwọn tó wà nú ẹgbẹ́ APC gan àwọn náà mọ̀ wípé nǹkan ò rọgbọ ṣùgbọ́n they will have to defend their party. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé 2023 ọmọ wa ló wà bẹ́ẹ̀, ọmọ wa ni ẹjọ́ ṣe òun náà ló bá débi tá a dé lónìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí kò ń ṣe ọ̀rọ̀ ọmọ wa ni mọ́, ó ti ṣe àti rí nǹkan tó ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kẹ́lòmí náà ṣe. Eléyìí ń ṣọ̀rọ̀ tí ara eléyàn bá disappoint èèyàn ò tún lè fún second chance mọ́.